ètò jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lẹ fẹ́ gbọ́. Ìránṣẹ́ Ọlọ́run M.O.A. Dáre yóò máa fi ọ̀rọ̀ ẹ̀mí bọ́ wa. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ká lè súnmọ́ Ọlọ́run. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Ọlọ́run wa tó ń ṣiṣẹ́ ní ọjọ́ gbogbo àti nígbà gbogbo, a tún gbé orúkọ yín ga fún àkókò tòní lórí afẹ́fẹ́. A gbé yín ga fún àwọn tí ẹ ti tún pèsè ọkàn wọn kalẹ̀ tí ẹ̀yin Ọlọ́run yóò yanjú ọ̀rọ̀ náà fún. Bàbá wa Ọlọ́run wa, gba ọpẹ́ wa o. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà nílùú Ìjẹ̀bú Òde àtàgbègbè ẹ kú oríire o. Bàbá jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Òjíṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ M.O.A. Dáre yóò máa ṣáájú wa nínú ìjọ First African Church Mission Incorporated, Ìjẹ̀bú Diocese, St. Peter's Cathedral, Ìmẹ̀pẹ̀ Òyìngbò, Ìjẹ̀bú Òde, Ògùn State, nínú ètò ìpàdé àdúrà jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday. Kájọ bá Ọlọ́run làjà ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Let's settle the matter. Ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà níjẹ̀bú Òde àtàgbègbè ẹ wá, ẹ jẹ́ ká bá Ọlọ́run làjà. Kájọ sọ àsọyépọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀. Wá, let's settle the matter. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà nítorí pé ìwọ lẹ̀rí kàn. Mo wà nínú ìwé oníwàásù. Mo máa kà láti orí 8 ẹsẹ̀ 12 ni màá ti bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ní àkókò yìí. Ecclesiastes chapter 8 from verse 12 for now. Ó kà báyìí wípé bí ẹlẹ́ṣẹ̀ tilẹ̀ ṣe ibi nígbà 100 tí ọjọ́ rẹ̀ sì gùn, ṣùgbọ́n ní tòótọ́ èmi mọ̀ pé yóò dára fún àwọn tí ó bẹ̀rù Ọlọ́run, tí ó bẹ̀rù níwájú rẹ̀. Ẹsẹ̀ 13 wípé ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú, bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìjí, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. Ó gbé Ọlọ́run jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ga o. Mo sì dúpẹ́ fún ibi tí ẹ̀mí Ọlọ́run mú ojú wa lọ lónìí. Mo sì tún gbé Ọlọ́run ga lẹ́ẹ̀kan sí fún àwọn olùtẹ́tí sí jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lórí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ mẹ́jọ. Mo mọ̀ gbà ládùúrà wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ní takò wá ní ìdájọ́ lọ́jọ́ ìkẹyìn o. Nígbà tí Jésù olùgbàlà aráyé yóò farahàn, ohun ò mọ̀ rí kò ní fọhùn sí mi àti yín o. Bẹ́ẹ̀ lórí o, lórúkọ Jésù tí ó ga jùlọ. Àmín. Kókó jẹ́ ká yanjú ọ̀rọ̀ Ọlọ́run tí òní, òun ló sọ wípé èmi mọ̀ pé. Tí a bá wo èmi mọ̀ pé yìí dáradára tí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ní alẹ́ yìí, a ó mọ̀ wípé ohun tó yẹ kí gbogbo ènìyàn kí ó fi ojú wò lọ́nà tó dára ni. Nítorí wípé ohun méjì pàtàkì ó ní ọ̀rọ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà mú wá fún wa ní òní yìí. Èmi mọ̀ pé ká tó lọ sínú méjèèjì yìí, ẹlòmíràn fúnra rẹ̀ tó ń gbọ́rọ̀ Ọlọ́run lónìí, jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà, ó mọ̀ wípé òun máa dé ibi gíga. Ẹlòmíràn mọ̀ wípé òun máa jẹ́ pàtàkì. Ẹlòmíràn mọ̀ wípé Ọlọ́run máa ṣe tòun náà láṣepé. Ní ìgbà kan wà tí gbogbo ẹ̀ dàbí epo dàrú, mo dúró níwájú àwọn òbí mo láti sọ nígbà yẹn, ọdún yẹn bíi 1985. Mo ní ẹ má bà ọkàn jẹ́. Mo ní mo mọ̀ wípé ọjọ́ ọ̀la yóò dára, a ó sì sanjọ́ fún yín. Ṣé mọ̀ wípé èmi mọ̀ pé nìyẹn? Èmi mọ̀ pé ti ẹlòmíràn jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí tó ń gbọ́ yìí. Ẹlòmíràn á sọ fún ara wípé òun mọ̀ wípé àwọn ò lè débẹ̀ mọ́ ń tà wọ́n. Bíbélì sì wípé àwọn yìí ohun tó wà lórí rẹ̀ ikú àti ìyè ni. Àwọn yìí ohun tó wà lórí rẹ̀ ohun tí ó lágbára ni. Ohun tó dàbí magnet, bí agbérin, òun ló wà lórí àwọn wa yìí. Àwọn mìíràn á sì sọ̀rọ̀ tí wọ́n pé mo lè má lè sọ lórí afẹ́fẹ́ yìí. Wọ́n á ní àwọn mọ̀ pé ní ìdàkejì ni wọ́n á ní àwọn mọ̀ pé yóò dára fáwọn. Wọ́n á ní àwọn mọ̀ wípé kò bọ́ lọ́wọ́ àwọn. Wọ́n á ní àwọn mọ̀ wípé tàwọn ò tí ì tán. Mo mọ̀ wípé ọ̀tọ̀ ń fi òye gbọ́jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí. Ó ti mọ ibi tí ìdàkejì tí mò ń sọ yìí lọ kò ṣeé sọ lórí afẹ́fẹ́. Nítorí pé èmi àti rẹ a ò ní bá wọn sọrú ẹ̀ nínú ìrìn àjò ayé wa. Ṣùgbọ́n ohun tá a máa sọ irú ẹ̀ ni èyí tí mo mú wá fún ọ bí àkàwé tí mo mọ̀ wípé mo sọ ni mo sì lè rántí tí ò bá jẹ́ 85 á jẹ́ 86. Mo sọ fún àwọn òbí wípé ẹ fọkàn balẹ̀,
lágbára lọ́wọ́ ọlọ́run á rẹ̀ yín lẹ́kùn látara àwọn ọmọ yín wá. ọjọ́ ọ̀la yóò dára, èmi mọ̀ pé a ó sanjọ́ fún yín. ìdánilójú ọ̀rọ̀ kan nìyẹn. ìwé oníwàásù tí ọlọ́run mójú wa lọ lábẹ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà, let's settle the matter, tí ọ̀rọ̀ prógámù yìí mú jáde, òun ló sọ wípé ó ní èmi mọ̀ pé yóò dára fún ẹni tí ó bẹ̀rù ọlọ́run. mo fẹ́ kọ́ wo ọ̀rọ̀ ọlọ́run yẹn tá a kà yẹn kọ́ wo dáradára, pàápàá jùlọ lé orí 8 ẹsẹ̀ 12 yẹn kọ́ tún wo ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ. lákọ̀ọ́kọ́ ó ní wò ó bí ẹlẹ́ṣẹ̀ tilẹ̀ ṣe ibi nígbà 100 tí ọjọ́ rẹ̀ sì gùn, ṣùgbọ́n ní tòótọ́ èmi mọ̀ pé yóò dára fún àwọn tí ó bẹ̀rù ọlọ́run. mo fẹ́ kọ́ wò dáradára o. tí a bá wò lónìí, mo kọ́kọ́ fẹ́ lo apá kejì. àwọn ènìyàn tó ń ṣe ibi, tí o bá lọ wo ọ̀rọ̀ ọlọ́run, wọ́n ń tẹ̀ síwájú láti ṣe ibi, wọ́n ń tẹ̀ síwájú láti ṣe ìkà, wọ́n ń tẹ̀ síwájú láti máa yọ̀ nínú àìṣòdodo, wọ́n ń tẹ̀ síwájú láti máa wu ìwà ìkà sí ọmọnìkejì àbí ẹni tó mú ìdìgbòlù síwájú sí ọ̀nà arákùnrin tàbí arábìnrin rẹ̀, ṣiṣẹ́ rere ló ṣe. ṣùgbọ́n bíbélì wa ní kémi ó sọ fún àwọn tó ń ṣiṣẹ́ rere ní òní tó ń gbọ́, jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. màmá àti bàbá, mo fẹ́ kó mọ̀ wípé bí ẹkún bá pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. ìtumọ̀ ẹ̀ ni wípé bọ́ ọ bá ń ṣe oore sóore tó ọ lérò wípé kò gbé ọ yẹn, má bànújẹ́, má bọkàn jẹ́, má ṣíwọ́, má dáwọ́ dúró. bíbélì ní kí n sọ fún ọ, ọlọ́run ló rán mi sí ọ lónìí wípé ohun kan ló dájú fún ọ, yóò sì padà dára fún ọ. tí ẹ gbọ́ pé kó ṣe àmín níbi tó wà. tí àwọn èèyàn bá ń ka ìwé Deuteronomy orí 28, wọ́n á kà láti ẹsẹ̀ 1, wọ́n á kà dé 13, wọ́n á wá dánu dúró. kí lẹsẹ̀ 14 wí títí dé ibi tó parí sí? kí ló dé tí ẹ nílé ka ilé yẹn náà láti jẹ́ kí iṣẹ́ ibi ó lè dáwọ́ dúró, láti jẹ́ kí ìwà ìkà ó lè dáwọ́ dúró, láti jẹ́ káwọn ènìyàn ó mọ̀ wípé gbogbo ẹ̀ náà kọ́ ni blessings o, blessing ramification, blessing here, blessing there, divine blessing, divine this, divine that, gbogbo ẹ̀ náà kọ́. trade by barter ni ọ̀rọ̀ ọlọ́run, méjì péré ló pín sí. àní kí n fún ọ, èmi náà sì fẹ́ gbà, ọ sì fẹ́ mi náà, fún mi gbà, àní n fún ọ, àní n gbà. lọ̀rọ̀ ọlọ́run. ngbà tó o ka ìwé Deuteronomy orí 28 ti verse 1 to 13 tó o kà tó ń ṣe àmì, kí ló wá ṣẹlẹ̀ sí verse 14 tó o nílé sàmì lé lórí? torí pé ìdàkejì náà ló wà ń bẹ, word and opposite. kò sí ní tó ní apá kìíní tí ò lápá kejì. ọwọ́ rẹ gan yìí ọba tẹ báyìí, ọ̀rẹ́ àtẹlẹwọ́ rẹ ọba ṣe padà síbẹ̀ yín ọwọ́ ni. kò sí bí ọ̀run ti wà, kí ni ìdàkejì ọ̀run? ayé ni. ayé wà, lẹ́yìn ayé ibìkan tó wà ó ní ọ̀run, lẹ́yìn ọ̀run ibìkan ni ayé. sọ́sọ́ yìí náà kò sí nǹkan tí ò ní ìdàkejì rẹ̀ rárá. tí o bá wòwe oníwàásù tá a kà lálẹ́ yìí, tàbí lówùúrọ̀ yìí, tàbí lọ́sàn-án yìí, tàbí ní àkókò tí a ń gbọ́ níbi tí a wà yẹn, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún mi wípé nígbà tí o bá dé ẹsẹ̀ 13 yẹn, ó ní ṣùgbọ́n, mo fẹ́ kọ́ gbọ́ dáadáa, ó ní ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. ó ní ìpìlẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀, tòkìtà kọ́kọ́ kà fún ọ, kí ló tó ọ̀ta kó pé kò yẹ kí wọ́n gbàdúrà yìí fún ọ. ó ní bí ẹlẹ́ṣẹ̀ tilẹ̀ ṣe ibi nígbà 100 tí ọjọ́ rẹ̀ sì gùn, ṣùgbọ́n ní tòótọ́ èmi mọ̀ pé yóò dára fún àwọn tí ó bẹ̀rù Ọlọ́run. nígbà tí a dé ẹsẹ̀ 13, ó ní ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. bíbélì ló sọ bẹ́ẹ̀ o, ó ní kò ní dára fún ènìyàn búburú. ọ̀rọ̀ Ọlọ́run ń pè ọ́ ní òní tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. èmi mọ̀ pé ó máa dára fún ènìyàn rere, èmi mọ̀ pé ènìyàn búburú kò lè dára fún. jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. kí ni àbájáde yíyanjú ọ̀rọ̀ yìí? ó ní wípé arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ rẹ wípé ènìyàn wo ni wọ́? ọmọ tara rẹ jẹ, ọ̀lẹ́nìyàn rere ni ènìyàn dáadáa. ìwọ gan mọ̀ fúnra rẹ pé kò rí bẹ́ẹ̀, nítorí pé Yorùbá ní oníkùn ló mọ̀ ká. gbọ́n tí ìwé orin Dáfídì wí ní ẹsẹ̀ ní orí 1, kọ gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ. ẹ̀rù Ọlọ́run bà mí, nítorí pé Ọlọ́run wa kì í ṣe ènìyàn tí ó ṣèké, ènìyàn ló lè ṣèké, Ọlọ́run kì í ṣèké. tó o bá wò ó láti ẹsẹ̀ 4, jẹ́ kí n kà fún ọ. ó ní àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀. ó ní ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ ni. nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo. wàá gbọ́ ẹsẹ̀ tó parí, ó ní nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo, ṣùgbọ́n
ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé. Ìpín àwọn ènìyàn búburú nìyẹn o. Èmi mọ̀ pé yóò dára fún ẹni tó bẹ̀rù Olúwa, ṣùgbọ́n kò ní dára fún ènìyàn búburú. Ìwé Oníwàásù ló sọ bẹ́ẹ̀. Wá wò láti ẹsẹ̀ ìkíní fún ìpín àwọn olódodo, gbọ́ bí ó ṣe rí fún wọn. Ìyẹn lọ́ọ́ fi yàn ní òní yìí. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Èwo ló fẹ́ jẹ́ ìpín rẹ? Bàbá àti mọ̀mọ́ tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kò yọ olùsọ sílẹ̀ o, kò yọ àwọn ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀. Wo bí táyé dé dúró lónìí. Mo wà níbì kan, wọ́n ní ọ̀rí wẹ̀yìn. Mọ̀jì ó mọ̀ pé ó fẹ́ wo òun. Wọ́n ní kí ló dé? Àwọn atúrọ́tà bí èlùbọ́ ní ń bọ̀ yẹn. Àwọn atúrọ́tà bí èlùbọ́ ní ń bọ̀ yẹn. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n sọ bẹ́ẹ̀ fún o. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n sà pé àwọn ò mọ̀ ní ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run náà torí ń jẹ́ pásítọ̀, ń jẹ́ bíṣọ́ọ̀bù, ń jẹ́ apọ́stù, ń jẹ́ general overseer. Wọ́n ní ẹ̀rọ alẹ́ rẹ̀ ní ń bọ̀. Atúrọ́ tàbí èlùbọ́ òun ní ń bọ̀ lẹ́yìn rẹ̀. Kò yọ ìránṣẹ́ Ọlọ́run náà sílẹ̀. Bàbá màmá tó gbọ́rọ̀ Ọlọ́run lálẹ́ yìí, ṣé Ọlọ́run wí lọ ń wí àbọ̀ ń sọ ti ara rẹ̀? Bíbélì ní kí n sọ fún ọ ní òní yìí pé èmi mọ̀ pé yóò dára fáwọn tó bẹ̀rù Ọlọ́run, àwọn ìránṣẹ́ Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run, àwọn ọmọ Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run, àwọn tó ń gbọ́rọ̀ Ọlọ́run lórí tó bẹ̀rù Ọlọ́run, yóò dára fún wọn. Ojú ló pẹ́ sí. Ṣùgbọ́n Bíbélì ní kí n sọ wípé kò ní dára fún ènìyàn búburú. Ó wà ní ìwé Oníwàásù orí 8 ẹsẹ̀ 12. Torí wọ́n lè ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ lórí afẹ́fẹ́ yìí, wọ́n lè ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ lọ́wọ́ kan ní ebi hàn ní èwo ni amúnijẹ́ta amúni ọlọ́pàá ìwò ń tèpè owó lọ ní bọ́m̀bẹ̀. Pásítọ̀ kan ní sọ̀rọ̀ tó sọ tó èpè ní àníkọ́ èpè kọ́. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní kí n sọ fún ọ pé bọ́ ọ ṣe jẹ́ èèyàn rere tó bẹ̀rù Ọlọ́run, ó ní yóò dára fún ọ. Ó ní kí n wá sọ fún ọ pé bọ́ ọ ṣe jẹ́ ìkà tó jẹ́ ìkà ènìyàn tó ń dá gbogbo ẹ̀mí lóró tó jáwọ́ kúrò mẹ́ pé kò lè dára fún ọ torí ẹni burúkú ni ọ. Ṣùgbọ́n wá gbọ́ ìpín rẹ ìwọ olódodo nínú ìwé orin Dáfídì orí 1, mo bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. Ó ní ìbùkún ni fún àwọn ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, bóyá ò ń gbọ́, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Gbọ́ ẹsẹ̀ 2. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò. Máa gbọ́ o, lí ọ̀sán àti lé òru. Wá gbọ́ ẹsẹ̀ 3, wá gbọ́ ire. Yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò, tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ń gbọ́ káwọn olódodo tó bẹ̀rù Ọlọ́run kó máa sàmí o. Àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Wo ìpín àwọn ẹni rere. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, ènìyàn kọ́. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Dítarónómì tí mo sọ fún alẹ́ ẹ̀ka wọn bá bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ gan tó sọ ni pé yóò sì ṣe ló wí, yóò sì ṣe nígbà tí ìwọ bá fara balẹ̀ sí òfin Olúwa Ọlọ́run rẹ tó sì ń tẹ̀lé. Báyìí ni ó rí fún ọmọ bá wọlé, báyìí ni ó rí fún ọmọ bá jáde, báyìí ni ó rí fún ọmọ inú rẹ, báyìí ni ó rí fún ẹbí rẹ, báyìí ni ó rí fún èso àjàrà rẹ, báyìí ni ó rí fún ohun ọ̀sìn rẹ. Nígbà tó di ẹsẹ̀ 14, ó ní ṣùgbọ́n tí wọ́n kò bá fetí sí ìtumọ̀ èèyàn búburú nìyẹn. Tó o bá lọ kà, tó o bá wò pé lórí afẹ́fẹ́ la wà, torí pé a wà lórí afẹ́fẹ́, a lè má ní àkókò tó pọ̀ jù. Mo lè mú ẹsẹ̀ kọ̀ọ̀kan fún ọ kí n fi rọra fún ọ kà. Ẹsẹ̀ àkọ́kọ́ yẹn tí mo ti kà fún ọ ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ̀ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ tó ń gbọ́ lónìí tí mo pa fún ọ lónìí. Ó ní ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ̀ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Nígbà wá dé ẹsẹ̀ 2 ní gbogbo ìbùkún wọ̀nyí yóò wá máa ṣẹ sórí rẹ̀. Wá wò ó nígbà tó dé ẹsẹ̀ 13 náà, ó wá sọ ní ẹsẹ̀ 14, ó ní wò ó yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí 15 o. Yóò sì ṣe torí àkókò tí mo ní mo ti fo ẹsẹ̀ 13 ìkẹrìnlá. Yóò sì ṣe bí ìwọ kò bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ tí mo fi lélẹ̀ fún ọ lé òní. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Ǹjẹ́ gbogbo ègún wọ̀nyí yóò ṣẹ sórí rẹ̀, yóò sì bá ọ. Wá gbọ́, wá bẹ̀rẹ̀ ègún ni fún ọ nígbà, ègún ni fún ọ. Èèyàn búburú, ìpín ènìyàn búburú nìyẹn. Ṣùgbọ́n ìwọ tí ò ń gbọ́, jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí tó bẹ̀rù Ọlọ́run. A ní kí n sọ fún ọ pé yóò dára fún ọ lọ́dún yìí, yóò dára fún ọ lóṣù yìí, yóò dára fún ọ lọ́sẹ̀ yìí, yóò dára fún ọ lónìí. Mi ò mọ ibi tó wà yẹn, fi ọkàn balẹ̀, yóò dára fún ọ. Má yí padà, má yí padà, má yí padà, má kúrò nínú ọ̀nà òtítọ́ tó ti mọ̀ yẹn. Bíbélì wípé ó ní òtítọ́ yóò sọ ọ́ dòmìnira. Òmìnira rẹ ti súnmọ́ tòsí, ayọ̀ rẹ ti súnmọ́ tòsí, yóò dára fún ọ. Ọlọ́run rẹ ló sọ bẹ́ẹ̀. Ẹni tó dá ọ, tó ṣẹ̀dá rẹ, ẹni tó mọ ọ, tó mọ ọ, òun ló ní kí n sọ fún ọ ní àkókò yìí lónìí lábẹ́jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà pé yóò dára fún ọ. Ó wá ní kí n pe ìwọ náà tó jẹ́ èèyàn burúkú wípé jáwọ́. Tó o bá jáwọ́, ó ní kò lè dára fún ọ. Tó o bá lọ sínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 12, Jésù gan ti parí ọ̀rọ̀. Ó ní mò ń kúkú ń bọ̀ láìpẹ́, èmi sì ń bọ̀ kankan
kan ni èrè mi ń bẹ pẹ̀lú mi màá fi fún olúkúlùkù bí iṣẹ́ rẹ̀ bá ti rí màá fi fún ẹni tó bẹ̀rù Ọlọ́run tó jẹ́ olódodo màá fi fún láti jòkó lọ́wọ́ ọ̀tún mi láti wà lọ́dọ̀ bàbá nílé ayérayé màá fi fún àwọn èèyàn burúkú màá sọ wọ́n di èpò màá sọ wọ́n di èpò a ó sì kó wọn sínú iná àjò òkú tó wà fún ọjọ́ pípẹ́ tó wà fún ọdún kanrin tí à ń pè ní ayérayé. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lónìí mo fẹ́ kó yan ẹni rere nítorí pé ìyẹn ni yóò jẹ́ ìpín rẹ̀ ọ̀nà wo lọ́ọ́ lè gbà yẹn ní rere òní kó fàyè rẹ̀ fún Jésù bọ́ọ̀ báyìí tí ìfàyè rẹ̀ fún Jésù yóò ṣòro fún ọ láti jẹ́ èèyàn rere nítorí pé ẹnikẹ́ni tó bá wà nínú Jésù yóò lẹ́mìí ìdáríjì ẹnikẹ́ni tó bá wà nínú Jésù yóò mọ̀ bí a ṣe é wù òtítọ́ ẹnikẹ́ni tó bá wà nínú Jésù yóò mọ̀ wípé ìgbàláyé ẹni bá wà nínú Jésù yóò mọ̀ wípé ọmọ ènìyàn sì ń bọ̀ nígbà kejì èyí ló lè mú ọ sọ ọ́ di ẹni rere nítorí náà ìyàn yìí yóò sì dára fún ọ ògo ni fún Ọlọ́run lónìí jẹ́ títí di ìgbà mìíràn lórí afẹ́fẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ìtàtún lórí ọ̀fẹ́ lábẹ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà bí Olúwa bá fi sí ọlọ́kàn láti gbé prógráàmù yìí lárugẹ má sì dáwọ́ dúró Olúwa yóò sì wà pẹ̀lú rẹ Jésù Olúwa wa àmín. gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà nílùú Ìjẹ̀bú Òde àtàgbègbè ẹ kú oríire o. bàbá jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà òjíṣẹ́ Ọlọ́run ẹni ọ̀wọ̀ MOA Dáre yóò máa ṣáájú wa nínú ìjọ First African Church Mission Incorporated Ìjẹ̀bú Diocese St Peter's Cathedral Ìmẹ̀pẹ̀ Òyìngbò Ìjẹ̀bú Òde Ògùn State nínú ètò ìpàdé àdúrà jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday kájọ bá Ọlọ́run làjà ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà let's settle the matter. ẹ̀yin ọmọ Ọlọ́run tó wà níjẹ̀bú Òde àtàgbègbè ẹ wá ẹ jẹ́ ká bá Ọlọ́run làjà kájọ sọ àsọyépọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní déédéé aago 6:30 sí 7:00 òwúrọ̀ wá let's settle the matter jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà nítorí pé ìwọlẹ̀ rí kàn. ètò jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lẹ gbọ́ tán láti ẹnu òjíṣẹ́ Ọlọ́run MOA Dáre ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run MOA Dáre lọ́sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò kan náà tẹ́ bá ní ohunkóhun tí ẹ fẹ́ mọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ pè sórí 0805 21 50 644 0805 21 50 644 tàbí 0803 69 16 153 0803 69 16 153 àlàáfíà fún yín o. Wọ́n kórè